gbogbo tálàájà Káúlà fi ń ṣe iṣu inú ẹ̀kú tí ń mú mọ́ra tẹ́lẹ̀ ó máa ti tú àṣírí. Ó ti táṣìírí Akeugba Gold gbogbo ẹ̀ pátápátá ní ìfọ̀gbà yẹn ganu fídíò fún yín. Níwọ̀n á mú àwọn fọ́nrán kan wá tẹ́yìn náà ó wò ó tí ó wàá jẹ́ kí gbogbo ẹ̀ yé yín pátápátá pé n tó ṣẹlẹ̀ láàrin Akeugba Gold àti Alhaja Káúlà. Ẹ jẹ́ mú láti bẹ̀rẹ̀. Ẹ̀yin náà mọ̀ pé lọ́dún 2025 àwọn ọlọ́pàá wọ́n gbé Alhaja Káúlà ó di firi gangan ó di ìlú Ìlọrin èyí ní ganmọ́ níbi tí wọ́n ti dájọ́ f'Alhaja Káúlà tí wọ́n ti ní kí wọ́n máa mú lọ inú ẹ̀wọ̀n èyí lókè Kúrá ní ìlú Ìlọrin kan náà. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gangan tí wọ́n fi gbé Alhaja Káúlà àti pé ta ló gbé? Ẹ̀yin náà mọ̀ pé kìí ṣe ìròyìn kìí sì ṣe pé tí gbogbo wa ọmọ náà ni pé Alhaji Taofeek Akeugba Gold ló ṣe bí wọ́n ṣe gbé Alhaja Káúlà tọ́rọ̀ rẹ̀ fi já sọ́rọ̀ ẹ̀wọ̀n. Ṣùgbọ́n níbo wá lọ̀rọ̀ ti bẹ̀rẹ̀? Ibẹ̀ gan wá ní àwọn àṣírí tẹ̀yìn gan ọmọ ibẹ̀ lẹ́ẹ̀tì wá máa mọ̀. Ẹ jẹ́ wá máa fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ṣé rí nígbà tí Alhaja Káúlà nígbà tó bímọ èèyàn lọ́dún 2022 nǹkan kan ṣẹlẹ̀ láàrin òun àti àáfàá tí wọ́n ń pè ní Saheed Shittu. Ẹ máa bá mi lọ bí mo ṣe ń dé o kó lè bá àyè yín àti pé kí Alhaja Káúlà sọ kí ló ṣẹlẹ̀ láàrin òun àti Akeugba Gold tọ́rọ̀ fi dọ̀rọ̀ ọlọ́pàá tí ó ti fi dọ̀rọ̀ ẹ̀wọ̀n. Mo ń bọ̀ náà ẹ gbọ́ fídíò ẹ má lọ bí kankan ẹ subscribe. Ó máa ń túra láti Káúlà ọlọ́pàá méjì nínú wa òwa ọmọ tó ń bẹ ṣe fídíò pé ìyẹn tó ń bẹ ṣe fídíò ìyẹn wá sọ pé ẹbí àwọn rédíò tẹ ìyẹn sọ pé Alhaja fọmọ lọ́wọ́ ó fọmọ lọ́yọ̀ lókè ìwọ fọmọ lọ́yọ̀ tó lè fi gbogbo tó kójọ búra pé òun fọmọ lọ́yọ̀ ìwọ fọmọ lọ́yọ̀ ọyọ ọmọ òwòlò fún lọ́yọ̀ ó lè parọ́ àwọn àfáàyè náà lẹ́wọ̀ Akeugba Gold mọ̀ Akeugba Gold bú àtàkùn wa búra pé Káúlà bímọ ẹni kò búra pẹ̀lú gbogbo tó kójọ ìyàwó ẹ̀ ọmọ ẹ̀ fún ẹ̀ gbogbo tó ní kò fi búra pé Káúlà bímọ tó fún ẹ̀ tó bí jáde fún ẹ̀. Ẹ̀rí lẹ́yìn ìgbà tí ìròyìn bíbímọ Alhaja Káúlà tó tàn káàkiri ní Saheed Shittu ló bẹ̀rẹ̀ sí fi fọ́nrán síkànnì ayélujára pé Káúlà ò bímọ kankan. Saheed Shittu bẹ̀rẹ̀ sí ṣe fídíò láti bú Alhaja Káúlà bákan náà láti bú Akeugba Gold torí pé Alhaja Káúlà àti Akeugba Gold ọ̀rẹ́ làwọn méjèèjì tí wọ́n ti ń kó àwọn èèyàn lọ sí hajj. Àwọn méjèèjì ni wọ́n ń bú. Ṣùgbọ́n kí ló wá fa ìjà láàrin Káúlà àti Akeugba Gold? Ibẹ̀ gangan wá làṣírí láti tú torí pé interview tálàájà ṣe gbogbo ẹ̀ pátá ló fọgbà yàngà. Ó ní lẹ́yìn ìgbà tí Saheed Shittu tó ronú pìwàdà. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà tí fọ́nrán Alhaja Káúlà tó jáde Saheed Shittu náà pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n jọ ń ṣe fídíò tí wọ́n fi ń bú Alhaja Káúlà. Ṣùgbọ́n nígbà tó yá Saheed Shittu ó pàdé ọ̀rẹ́dà ó lóun ò fẹ́ bú Alhaja Káúlà mọ́. Ó wá bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn ènìyàn ibi kan là ń lọ ẹ ṣá farabalẹ̀. Ó bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn àfáà àgbààgbà pé kí wọ́n bóun bẹ Alhaja Káúlà pé kó má bínú gbogbo fídíò tóun ti ṣe sí. Alhaja Káúlà kọ́kọ́ gbẹ̀bẹ̀ ṣùgbọ́n nígbà tí Saheed Shittu tó pe Sheikh Labib èèyàn lágbàjì pé kó bóun bẹ Alhaja Káúlà, Alhaja Káúlà náà wá gbẹ̀bẹ̀ Saheed Shittu. Ẹ wá mọ tó fàjà gangan. Ẹ ṣá farabalẹ̀ o ẹ wo ibi tí torí pé ìjà yìí apá kejì ló fẹ́ bẹ̀rẹ̀ yìí. Ẹ ṣá farabalẹ̀ ẹ rí i pé apá kejì mọ́ sọ apá kejì lórí interview tí Alhaja Káúlà ṣe. Akeugba Gold náà sọ̀rọ̀ tó jẹ́ pé apá kejì náà padà le ju apá kejì lọ. Lẹ́yìn ìgbà náà ni Akeugba Gold wá sọ fún Alhaja Káúlà pé kò gbọ́dọ̀ gbẹ̀bẹ̀ Saheed Shittu òun náà sá ti mọ àwọn nǹkan tó jọ sọ sí òun tó sọ sí Káúlà náà. Alhaja Káúlà yarí ó lóun ó gbẹ̀bẹ̀ Saheed Shittu. Ibẹ̀ gangan kọ́ ni ìjà ibẹ̀ ni ìjà alákọ̀ọ́kọ́ ti bẹ̀rẹ̀. Ẹ ń gbọ́ mi? Ibẹ̀ ni ìjà alákọ̀ọ́kọ́ ti bẹ̀rẹ̀. Mo ń bọ̀ náà ẹ gbọ́ fídíò kékeré kan yìí tó máa lọ ìdánudúró náà.
èmi Kàfílà mo sọ bẹ́ẹ̀ fún ẹ o wàláhì tàlẹ́ èmi Kàfílà mo sọ bẹ́ẹ̀ ìwọ bọ́ sí orí péjì ẹ ìwọ sọ pé ní àti ẹjọ sọ̀rọ̀ ó ń pè ní ó ń sọ pé orí pẹ́ ẹsẹ̀ àti òré gbàgbé èmi ò fẹ́ orí adapọ̀ mẹ́ka akẹ́gbàgbọ́ àwọn èèyàn ti sọ fún mi ti pa. lẹ́yìn ìgbà tí Alhaja Kaola tó dáríjì Saheed Shittu níjà wá bẹ̀rẹ̀ l'Akeugba Gold náà wá ń bọ́ síkànnì ayélujára ló ń sọ fún Alhaja Kaola pé oore pẹ́ a sì rí gbàgbé pé ṣe bá a ti jọ jata àti jọ jẹpo sọ́wọ́ ayẹkọ ọmọ gbọ́rọ̀ sí mi lẹ́nu ibẹ̀ wá gángan níjà ti bẹ̀rẹ̀. Alhaja Kaola náà wá bọ́ sí ìkànnì ayélujára bí ṣe ń bọ́ sórí Facebook ní lọ sí Fresh FM ló bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Akeugba Gold pé ṣe ẹ̀rọ Akeugba Gold bó ṣe rí báyìí ni ó kọnà òfẹ́ sí mi ìgbà fún ó sá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ilé gan lọ́wọ́ bí Akeugba Gold inú. l'Akeugba Gold náà wá kó gbogbo fídíò náà jọ lọ́wọ́ fi competition mọ́ Alhaja Kaola làwọn ọlọ́pàá fi lọ gbé Alhaja Kaola ńgbà náà ni wọ́n fi lọ gbé sí Òkè Kúrá ló fi lò bí ọjọ́ mélòó kan bẹ́ẹ̀. ìwà tí débi mò ń lọ o ṣé ẹ mọ̀ yìí pé lẹ́yìn ìgbà náà tí wọ́n yanjú ọ̀rọ̀ náà tí wọ́n béèlì Alhaja Kaola tó dé tó wá sọ gbogbo tójú ẹ̀ rí gbogbo bóun ṣe tó ṣàṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà l'Akeugba Gold wá sí fídíò ẹjá gbọ́ fídíò tó ṣe àti fẹ́ débi tá à ń lọ ṣùgbọ́n part 2 ìjà yìí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni látàrí interview tí màmá Alhaja Kaola tó mú pọ̀ náà. lórí ọ̀rọ̀ yìí èmi ti withdraw everything àmẹ́lẹ̀ yìí báwọn nǹkan yẹn ò bá ṣẹlẹ̀ yóò difficult láti withdraw o tí orúkọ mi ṣe padà gbogbo tó fi pè mí ló ń kọ bú àti ó ń ṣègbẹ́rẹ́ àti ó ń. èyí má bàa gbà yín lásìkò pọ̀ lẹ́yìn ìgbà tí Alhaja Kaola tó tẹ̀wọ̀n dé l'Akeugba Gold náà ní ó ti tán nù òun padà ṣùgbọ́n nǹkan tó lè jẹ́ ọ̀tán ni pé Alhaja Kaola ò ṣe fídíò pé gbogbo tó fi bọ̀ òun ló kọjẹ́ kó ní kò rí bẹ́ẹ̀. ṣùgbọ́n o ẹ wá mọ̀ tí mo fi sọ wípé ìjà apá kejì ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni tó sì jẹ́ pé gbogbo wa náà láàjọ máa wò báyìí tá a máa wò pé kí ni ṣẹlẹ̀ torí pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí Alhaja Kaola ti lọ sí orí interview èèyàn àgbàlẹ̀tù ó ti lọ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ àwọn tó wá ṣàlàyé ni ó ṣàlàyé pé Akeugba Gold òun lọ̀gá rẹ̀ níbi ká kó yẹn lọ sí iṣẹ́ ájì níbi sùkúù tó dálẹ̀ òun lọ̀gá rẹ̀ ó tún nígbà tí wọ́n jí àwọn ọmọ rẹ̀ gbé òun lòun ṣe agbátẹrù báwọn tí wọ́n gbé ọmọ rẹ̀ bí wọ́n ṣe gbé e lẹ̀ ó tún wá sọ̀rọ̀ ó ní pé ńgbà tí Alhaji Muyideen ẹnu Àjàní Bello tí wọ́n kú ó ní ńgbà tóun wá síbẹ̀ tóun kí Akeugba Gold pé Akeugba Gold ó wù òun bí ìgbà tóun ọ̀jẹ̀ nǹkan kan ni gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló sàsọ níbi interview tó jẹ́ pé tí Akeugba Gold náà bá wo interview náà ó ṣeé ṣe kó rí i ó tún gbóná wá òun náà tún wò pé ẹ̀ ń tá a fẹ́ sùn jẹ títí ń fòpó rárá ẹ̀yin olólùfẹ́ mi ẹ share fídíò eléyìí ẹ subscribe ẹ jẹ́ á mọ ohun tí ó ṣẹlẹ̀ kété tí Alhaji Akeugba Gold bá ti sọ̀rọ̀ àtúnmú mi bọ̀